Bella
Ara mi ya, o ṣeun
aleykum salaam. Orúkọ tèmi ni Fọláṣadé Àbẹ̀kẹ́. Ok. Ẹ jọ̀ọ́ ṣé Alájí Ọlọ́jẹ̀ ni mò ń bá sọ̀rọ̀ yìí? Òun náà ni. Ṣẹ́yìn lọ̀rẹ́ Arẹwà tó wá sórí ètò láìpẹ́. Bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ méjì ni wá. Ẹ jọ̀ọ́ ẹ fún mi ní appointment, mo fẹ́ ka ríra fẹ́ sọ̀rọ̀ kékeré kan. Mo bí sí báyìí díẹ̀. Àmọ́ máa forward bí tá a ti máa pàdé sí yín later. Ẹ káàsán Alájí Ọlọ́jẹ̀. Ẹni obìnrin kó lọ́nà ń sáré ká. Ojú yín tí mo rí lórí ètò lóhùn mi. Ṣé bẹ́yìn lọ̀rẹ́ Arẹwà tẹ wá sórí ètò? Ló jẹ́ kí n fẹ́ sọ ẹ̀dùn ọkàn mi jáde. Àtẹ̀yìn yóò mọ̀ pé kò sí tuntun lábẹ́ ọ̀run. Ṣé ẹ mọ̀ pé kò sí tuntun lábẹ́ ọ̀run? Ẹ wù mí lọ́kùnrin o. Ẹ wù mí lọ́kùnrin, mo fẹ́ kájọ́ máa jáde. Mi ti gbọ́ adé onífẹ́ nígbà bẹ́ẹ̀ lọ́kàn ara lè gbóná kó lè dúró. Àbẹ̀kẹ́ ìfẹ́ ló kù kó lè bí òre. Àbẹ̀kẹ́ ìfẹ́ ló kù kó lè bí òre. Fáńjà bí mo ṣe rí ẹ ló ń dùn mọ́ mi. Fọláṣadé bí mo ṣe rí ẹ ló ń dùn mọ́ mi. Ègbé ni ẹ nínú obìnrin ọmọ púpọ̀ ẹni ẹ orígbó ìyè bìbí mọ̀ ẹni sọ ẹnu ọmọ tí wọ́n ń pè ní ìfẹ́ mo yọ fún ẹ mo yọ fúnra mi. Àbẹ̀kẹ́ ìfẹ́ ló kù kó lè bí òre. Àbẹ̀kẹ́ ìfẹ́ ló kù kó lè bí òre. Fọláṣadé fún mi ní dòdò kí lóhùn jẹ dòdò ìfẹ́ tẹnu oníkòdodo láti sọ bí ní ìfẹ́ táǹjọ lọ́wọ́ àdàbí ogun ṣe wà mí. Alábẹ̀kẹ́ mo rí ẹni bẹ̀ àkọsílẹ̀ kò ní tẹ̀sẹ̀ ìyẹn láyé ṣe ìdíkà àti Yusufu wọn padà fẹ́ ra Àbẹ̀kẹ́. Fọláṣadé ìfẹ́ ló kù kó lè bí òre. Àbẹ̀kẹ́ ìfẹ́ ló kù kó lè bí òre. Olólùfẹ́ olólùfẹ́ bọ́ọ̀rẹ́ ní sinmi mi ṣe ní àwùrí iyọ̀ nìyẹn. Kò sí lọ́bẹ̀ wọn mi àgbà bí mo rí ẹ kí mo róúnjẹ máa kó jẹ kalẹ̀ fún dùnú. Ayọ̀ mi olólùfẹ́ tí mo fojú kan okùn ìfẹ́ mo so wá pọ̀dà fún mọ́mọ́ ìyá Àbẹ̀kẹ́. Ìfẹ́ ló kù kó lè bí òre. Àbẹ̀kẹ́ ìfẹ́ ló kù kó lè bí òre. Táyé bí mo ti rẹ́ ní bí ọkàn. Ìfẹ́ ayé mi ni. Ẹ má gbádùn ẹ má bá ń pa. Ìfẹ́ ayé mi ni. Olólùfẹ́ tó dàbí rẹ̀. Ìfẹ́ ayé mi ni. Bí orífẹ́ tó dàbí rẹ̀ o. Ìfẹ́ ayé mi ni. Àṣìṣe Ọlọ́jẹ̀. Ìfẹ́ ayé mi ni. Alárẹ̀mú dákún má gbàgbé ìfẹ́. Ìfẹ́ ayé mi ni. Alárẹ̀mú dákún má gbàgbé ìfẹ́. Ìfẹ́ ayé mi ni. Sanwó ìdánwò rẹ̀ gbà lọ́wọ́ mi o. Ìfẹ́ ayé mi ni. Bóyá gba ìwé sanwó ìdánwò. Ìfẹ́ ayé mi ni. 2 mílíọ̀nù péré ló ń bẹ níbẹ̀. Ìfẹ́ ayé mi ni. Ìràmọ̀tò kékeré kan. Ìfẹ́ ayé mi ni. Mo lè máa rí oúnjẹ jáde. Ìfẹ́ ayé mi ni. Mo lè máa rí oúnjẹ jáde sẹ́. Ìfẹ́ ayé mi ni. Olólùfẹ́ dákún má dàbí rẹ̀. Ìfẹ́ ayé mi ni. Àfi bí ìwé kò rọ́kùnrin rí. Ìfẹ́ ayé mi ni. Ìfẹ́ tuntun lọ́kàn mi o. Ìfẹ́ ayé mi ni. Mo dàbí àjàbá o. Ìfẹ́ ayé mi ni. Olólùfẹ́ dákún má pọ̀ mi o. Ìfẹ́ ayé mi ni. Mi ò ní gbàgbé àdéhùn tájọ ṣe. Ìfẹ́ ayé mi ni. Mi ò ní gbàgbé àdéhùn tájọ ṣe. Ìfẹ́ ayé mi ni. Ọlọ́jẹ̀ ìfẹ́ ayé mi ni. Ìfẹ́ ayé mi ni. Ìfẹ́ ayé mi ni. Ìfẹ́ ayé mi ni. Ọ̀rẹ́ mi yá sísè àrẹ́mú wá sísè Ọlọ́jẹ̀ yá sísè mú fọ́ọ̀mù ọgbọ́n sọ́nà òpẹ́ tàbẹ̀rẹ̀ oúnjẹ àmìnà ọmọ táyé bí. Mo fẹ́ràn rẹ púpọ̀, mo sì lè fi ṣaya. Oúnjẹ àmìnà ọmọ táyé bí. Mo fẹ́ràn rẹ púpọ̀, mo sì lè fi ṣaya. Ó lẹ́wà kó níwà ó láwọn kó yìí sẹ́rí ta púpọ̀ àwùjọ lọ́dọ̀ ẹ̀ níjọ́ wo ni ká fi sí. Mo fẹ́ràn rẹ púpọ̀, mo sì lè fi ṣaya. Ọ̀rẹ́ mi á sísì Sàùtì mi Arẹwà mo ti ní máa sọ tẹ́lẹ̀ nípa ọmọ tí mo fẹ́ fẹ́ àmọ́ yàrá dùn mí lọ. Orí ló gbé mi pàdé ẹ̀ kò sí tó lè yé mi ẹ̀ Àbẹ̀kẹ́ ló ń jẹ́. Ọmọ tí wà mẹ́wàá, mo sì fẹ́ fi ṣaya. Ọmọ tí mo ń wí fíwájọ́ àdàbà ó tún dára bí ẹgbẹ́ra. Ọmọ tí wà mẹ́wàá, mo sì fẹ́ fi ṣaya. Àmọ́ tó bá di wíkẹ̀ ká lọ kí Táyé bí ìyàwó ti yẹn Arẹwà ká tún wá lọ kí
ìyàwó tèmi ọlọ́jẹ̀ Àbẹ̀kẹ́ Adéká ní gbogbo ẹ̀ papọ̀ ìjọ kan ṣoṣo. ọmọ tó ní wá mẹ́wàá mo sì fẹ́ fi ṣáyà. ibi yá ń bọ́ láti dé yìí ibi ló ń gbé. ìyàwó ni Aminatu ọmọ tó ẹbí. Afis ọ̀rẹ́ mi àníbí yá ń bọ́ láti dé yìí oníbi ló ń gbé. ìyàwó ni Aminatu ọmọ tó ẹbí. èyí fún jọ̀wọ́ mi àbúrú yẹjú. ìyàwó ni Aminatu ọmọ tó ẹbí. ọmọlára mi òyìnbó aláyọ̀fẹ́ mi. ìyàwó ni Aminatu ọmọ tó ẹbí. mi ò sùn mi ò lálàá ọmọ tí mo wí. Ládé mi Àbẹ̀kẹ́ níbi ló ń gbé. Babalọ́lá balógun ayẹ́fẹ́ mi. Ládé mi Àbẹ̀kẹ́ níbi ló ń gbé. mo gbé méjì níbi òun lónìí lé o. Ládé mi Àbẹ̀kẹ́ níbi ló ń gbé. àmọ́ jáwọlé náà kí mo nìkan. Ládé mi Àbẹ̀kẹ́ níbi ló ń gbé. níṣó níbẹ̀ ká lọ́rùn nìkan. Ládé